Naam, طيب. Ẹ bá wa share program yìí ká má bínú fa. Wọ́n mú iná wa lọ ń bí báyìí ẹ̀sìn mọ̀. So network tá ń lò iná ní bá ṣiṣẹ́. So tí ò bá síná kò ní ṣe. So kí lọ bẹ́ẹ̀ dá kó ṣá. طيب. Ibi tá dé ń bi ọ̀rọ̀ Jaqmal. Àwọn oníṣẹ̀ṣe ti rí wípé àgbọ́ra. So ibi tá dé níbi ọ̀rọ̀ Jaqmal, òun náà níbi títí ń sọ pé àwọn mùsùlùmí wọn gbọ́ra wọn yé. Tá sì láyé pé àwọn mùsùlùmí wọn gbọ́ra wọn yé. Àmọ́ wọn lè máa wò kí àwọn mùsùlùmí kán máa ṣe bàjẹ́ lórúkọ ìsìláàmù kí wọ́n má wá sọ̀rọ̀ lórí ẹ̀. A sì jẹ́ kó clear sí wípé ohun yìí tẹ́ ṣe mùsùlùmí rárá àti rárá ń tàn. So ohun yìí ṣe kí ni ohun yìí ṣe mùsùlùmí bí tí ń wulẹ̀ kó máa kèfèrí ni. Nínú bí tá wá dé níbi ọ̀rọ̀ òun náà ni pé àwa ti jẹ́ kí ó clear sáwọn èèyàn. Àwa ti jẹ́ kó clear sáwọn èèyàn pé àwa ò lè dáadáa wà pọ̀ pẹ̀lú àwọn súfí láti ṣe kí ni láti dojúkọ àwọn ẹlẹ́bọ àwọn aláṣìṣe. Nítorí súfí gan náà fúnra rẹ̀ ẹ̀sìn tó yá sí pé ó kó ẹbọ sínú ni. So tíjà bá sì ṣẹlẹ̀ láàrin àwọn aláṣìṣe àbáwọn kèfèrí àtàwọn mùsùlùmí, a lè darapọ̀ máwọn súfí láti bá wọn jà. Léṣ nítorí kíni? Nítorí pé àwọn súfí yastaghithuna bil amwat. Wọ́n máa tọrọ ìrànlọ́wọ́ àwọn òkú. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n máa wá bùkátà ibi àbùkátà látọ̀dọ̀ wọn. Ṣé pẹ̀lú ìṣeyún láfi sọ pé a fẹ́ darapọ̀ máwọn súfí láti bá wọn aláṣìṣe jà? So wallahi kò lè ṣẹlẹ̀, kò sì lè rí bẹ́ẹ̀. So nítorí pé àmì pé wọ́n tẹ̀ tún wí ní àwọn mùsùlùmí, òun ní pé káwọn kan bẹ́nu wọn lórúkọ ìsìláàmù kí wọ́n lọ máa tọrọ lọ́wọ́ àwọn òkú, kí wọ́n lọ máa gbé bùkátà wọn bá àwọn òkú. Gẹ́gẹ́ bí Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah, gẹ́gẹ́ bó ṣe sọ fún wa nínú ìwé rẹ̀ yìí al-Istighatha fi Raddi ala al-Bakri. Gẹ́gẹ́ bí Ibn Taymiyyah ṣe sọ pé oye gẹ́gẹ́ bí Ibn Taymiyyah gẹ́gẹ́ bó ṣe sọ pé
ó ní lakin li ghalabati al-jahli wa qillati al-ilm ṣùgbọ́n nítorí àpọ̀jù àìmọ̀kan tó pọ̀, that is so ìborí àìmọ̀kan tí àìmọ̀kan borí wa qillati al-ilm bẹ́ẹ̀dẹ̀ ni àti kíkéré tí ìmọ̀ kéré láwùjọ àwọn èèyàn bí athari risalati fi kathirin min al-mutaakhirin pẹ̀lú àwọn orípa àwọn messages so níbi ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n wà tí wọ́n ṣẹ̀mí lọ́wọ́ gbẹ̀yìn yìí lam yumkin takfiruhum kò lẹ́tọ̀ àti pé wọ́n kéfèrí bidhalik pẹ̀lú ìṣe tí wọ́n ṣe yẹn hatta yatabayyana lahum ma jaa bihi ar-rasul mimma yukhalifu títí tí ohun tí Ànábì sallallahu alaihi wasallam mú wá nínú ohun tó yapa ìlọ́mà rábàbà nídìí sàárè ìlọ́mà tọrọ lọ́wọ́ àwọn òkú nídìí sàárè títí tí ohun tí Ànábì sallallahu alaihi wasallam mú wá tó yapa rẹ̀ tí ó fi clear sí wọn so ìgbàyún látò ṣe kíni ìgbàyún látò pè wọ́n ní kéfèrí. Tọ́ Ibn Taymiyyah tẹ̀síwájú pẹ̀lú pé so Ibn Taymiyyah wá tẹ̀síwájú oye pẹ̀lú ìsọ pé walihadha ipe nítorí ìdí eléyìí ma bayyantu hadhihi al-mas'ala qat liman ya'rifu asla ad-din illa tafattad ipò òun ṣàlàyé mas'ala yìí ló máa tọrọ lọ́wọ́ òkú yìí òun ṣàlàyé fún ẹni kankan tó mọ̀ ń pa ìpìlẹ̀ ẹ̀sìn Allah badẹ́dà àyàfi kó já sí pé ń tọ̀ òun yóò ṣe kíni yóò gbàgbọ́ yìí rẹ̀ wa qala hadha aslu din al-islam yóò sì sọ pé ìpìlẹ̀ islam ní nǹkan yìí oye wa kana ba'd al-akabir min ash-shuyukh al-arifin min ashabina ipe àwọn àgbààgbà kan nínú àwọn àfà tí wọ́n mọ̀ ń pa ẹ̀sìn Allah badẹ́dà nínú àwọn èèyàn wọn yaqulu hadha a'zam ma bayyantahu lana li'ilmihi bi anna hadha aslu ad-din wọ́n máa ń sọ pé eléyìí ni ohun tó tóbi jù nínú ohun tó ṣe lálàyé fún wa nítorí ìmọ̀ tí ó ń tọ̀hún gan náà mà nípa pé tí Ibn Taymiyyah ṣàlàyé yẹn oye ìpìlẹ̀ ẹ̀sìn ni wa kana hadha wa amthaluhu fi nahiyatin ukhra yad'una al-amwat so ipe eléyìí àti ohun tó jọmọ́rú rẹ̀ ó wà ní ẹgbẹ́ kan ẹgbẹ́ tó já sí pé wọ́n ń pe àwọn òkú ń bẹ̀ wọ́n ń tọrọ lọ́wọ́ àwọn òkú ń bẹ̀ wa yas'alunahum wa yastajiruna bihim wọ́n sì ń tọrọ lọ́wọ́ wọn wọ́n sì ń wá ìdáàbòbò wọn oye wa yatadarra'una ilayhim wọ́n sì ń rábàbà lọ bá wọn wa rubbama kana ma yaf'alunahu bil amwat a'zam oye so bẹ́ẹ̀ dẹ̀ ni ohun tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn òkú níbi ìmá tọrọ lọ́wọ́ wọn oye ó tóbi gan la'annahum innama yaqsiduna al-mayyita fi daruratin nazalat bihim nítorí wọ́n ń ṣe kí ni wọ́n ń gbèrò àwọn òkú yẹn níbi ìdàmú tó bá wọn fayad'unahum du'aha al-muttar wọ́n sì máa wá bẹ̀ wọ́n máa tọrọ lọ́wọ́ wọn so ní ìtọrọ ẹni tára ní rajina qada'a hajatihim so wọ́n máa tọrọ lọ́wọ́ wọn ní tọrọ ẹni tára ní lẹ́ni tí ń retí ìbí àbùkátà látọ̀dọ̀ wọn so bidu'aihi awi du'ai bihi awi du'ahi inda qabrihi pẹ̀lú pé wọ́n máa bẹ ẹni tí ń bẹ nínú sàárè àbí wọ́n máa fi ẹni tí ń bẹ nínú sàárè bẹ Allah àbí kẹ̀kún wọ́n máa tọrọ nídìí sàárè rẹ̀ bí khilafi ibadatihim lillahi wa du'aihim iyyahu so pẹ̀lú tó yapa ìjọsìn wọn fún Allah bẹ́ẹ̀dẹ̀ ni ìtọrọ bẹ́ẹ̀dẹ̀ ni ìbẹ Allah badẹ́dà tí wọ́n bẹ Allah badẹ́dà fa innahum yaf'alunahu fi kathirin min al-awqat ala wajhi al-'adati wa takalluf wọ́n ṣe léyìí lọ́pọ̀lọpọ̀ ìgbà oye ala wajhi al-'ada pẹ̀lú ojú pé aládà làwọn ń ṣe àti kíni àti takallufi pé wọ́n tẹ́ fi ń bọ́ra wọn lọ́rùn láti máa ṣe kíni láti máa ṣe hatta inna al-'aduwwa al-kharij an shari'ati al-islam ẹ máa gbọ́ ibi tá ń lọ gangan táìta tó já sí wípé òun ò tiẹ̀ sí nínú abẹ́ sharia islam kìí ṣe mùsùlùmí oye lamma qadima dimashq ìgbà tó ṣe kíni ìgbà tí ọ̀tá ìta yìí tó gbèrò àti wọ ìlú dimashq láti bá àwọn mùsùlùmí jà láti bá àwọn èèyàn jà ń bẹ̀ kharaju yastaghithuna bil mauta indal kubur àwọn tí wọ́n bẹ̀ ń bẹ̀ tí wọ́n pera wọn mùsùlùmí wọ́n jáde nílùú dimashq wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe kíni yastaghithuna bil mauta wọ́n wá ń wá ìrànlọ́wọ́ àwọn òkú tí wọ́n ti kú indal kubur níbi sàárè wọn allati yarjuna indaha kashfa durrihim tó já sí wípé wọ́n ń ro kan ìṣekíni wọ́n ń ro kan ìṣípayá ara tí ní wọ́n níbi sàárè àwọn ẹni tá ń sọ yìí wa qala ba'du shu'ara apá kan náà àwọn olórin wọn nígbà náà wọ́n sọ pé ya khaifina minat tatar lúdhu bi qabri abi umar ẹ̀yin tẹ́ ń bẹ̀rù àti bá àwọn tatar tẹ́ ń bẹ̀rù àti bá wọn jà
lúdhu bí qabri abi umar ẹ yá máa sáré lọ síbi sàárè abu umar. So oye aw qala àbíkẹ́ olórin náà sọ pé lúdhu bí qabri abi umar ẹ wá ìdábòbò ẹ wá ìṣọ́ pẹ̀lú sàárè abu umar yunjikumu min ad-darar yóò gbà yín yóò sì là yín kúrò níbi ìnira. Fakultu lahum Ibn Taymiyyah wá sọ pé mo wá sọ fún àwọn ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ ipe ahulahi alladhina tastaghithuna bihim àwọn wọ̀nyí tẹ́ ń tọrọ ọ̀nà lọ́wọ́ wọn tẹ́ ń lọ sí sàárè tẹ́ lọ ń bẹ̀ wọ́n tẹ́ lọ ń wá ọ̀nà lọ́wọ́ wọn lórí àwọn at-tatar oye law kanu ma'akum fil qital kánú wọn bá wà pẹ̀lú yín níbi ogun yìí lanhazamu wọn bá jẹjà that is wọn bá ṣe kí ni wọn bá ṣubú lulẹ̀ kaman hazama man inhazama min al-muslimin yawma uhud gẹ́gẹ́ bí àwọn ẹni tí wọ́n ṣe kíni tí wọ́n lálẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe lálẹ̀ nínú àwọn muslimi lọ́jọ́ ogun uhud fa innahu kana qad qada anna al-askar yankasir. So nítorí pé Allah ba'eda so ó ti ṣe kíni ó ti kọ́ ipe àwọn ọmọ ogun muslimi yóò ṣe kíni yóò fọ́ li asbabin qadat dhalik nítorí àwọn ìdí tó já sí wípé ó dá lórí pé ọmọ ogun muslimi yóò ṣe kíni yóò fọ́. Òun náà ni káwọn kan pẹ̀lú àwọn mùsùlùmí kí wọ́n máa lọ sí di sàárè kí wọ́n lọ máa tọrọ ọ̀ràn lọ́wọ́ òkú láti fẹ́ bá àwọn ẹlẹ́bọjà oye so wali hikmatin kanat lillahi subhanahu wa ta'ala fi dhalik àti nítorí hikma kan tó já sí pé Allah ba'eda nìkan ló mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà wali hadha nítorí eléyìí kana ahlul ma'rifati bid-din wal mukashafa lam yuqatilu fi tilka al-marra àwọn ẹni tí wọ́n mọ̀ nípa ìsìn Allah ba'eda so bẹ́ẹ̀ dẹ̀ ni so tí wọ́n máa ń wo orí pa ìṣẹ̀lẹ̀ láti fi ṣe kíni láti fi mọ ipòkè so nǹkan yìí ìtàwọn ẹni yìí ṣe yìí ó lè lọ lídì sí nǹkan báyìí àwọn ẹni tí wọ́n mọ̀ ń pa rẹ̀ oye lam yuqatilu fi tilka al-marra àwọn ò tí ẹ̀ jà lásìkò yẹn rárá àti rárá li'adami al-qital ash-shar'i so nítorí pé ìjà náà kìí ṣe ìjà sharia ẹbọ ti wà nínú ẹ̀ so alladhi amara Allahu bihi wa rasuluhu nítorí kìí ṣe ìjà sharia tó yá sí pé Allah ba'eda pàṣẹ àtòjíṣẹ́ rẹ̀ oye ولما يحصل في ذلك من الشر والفساد وانتفاء النصرة المطلوبة في القتال so nítorí ohun tí ó ṣe kíni so ولما يحصل في ذلك من الشر والفساد nítorí ohun tí ó ṣẹlẹ̀ níbi ogun náà nínú ìbàjẹ́ àti aburú وانتفاء النصرة المطلوبة في القتال àti àìpé ìrànlọ́wọ́ tó já sí wípé àwọn mùsùlùmí bùkátà sí níbi ogun náà فلا يكون فيه ثواب الدنيا ولا ثواب الآخرة kò wá ní sí ẹ̀san ayé ń bẹ kò dẹ̀ ní sí ẹ̀san alkiyama ń bẹ liman arafa hadha wa hadha fẹ́ni tó bá mọ ilé tó dẹ̀ mọ̀ ìtàn sọ yìí وإن كان كثيرا من المقاتلين الذين اعتقدوا هذا قتالا شرعيا أجروا على نياتهم kódà bó bá tẹ̀ já sí pọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí wọ́n jà ń bẹ oye wọ́n bá ní ládì sọ́kàn yìí pé ìjà ẹ̀sìn Allah ba'eda láwọn ń jà tí wọ́n dẹ̀ san wọ́n lẹ́san lórí àníyàn wọn oye tọ́ ẹ ma wá gbọ́ falamma kana ba'da dhalik ipẹ́ ńgbà tí èyí tó ṣẹlẹ̀ ní Dimashq yẹn ṣẹlẹ̀ oye tí àwọn tí wọ́n pẹ̀lú àwọn mùsùlùmí ń bẹ̀ tí wọ́n lọ ń tọrọ ń di sàárè tí wọ́n rẹmi tí di wọ́n rẹmi nígbà tó di ẹ̀yìn gbà náà ja'alna na'muru an-nasa bi ikhlasi ad-din lillahi wal istighathati bihi Ibn Taymiyyah sọ pé àwọn wá bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn láṣẹ àwọn bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn lọ sí di pé kí wọ́n fi ẹ̀sìn Allah ba'eda nìkan fún Allahu subhanahu wa ta'ala níbi ìmá tọrọ bẹ́ẹ̀dẹ̀ ni níbi ìmá bẹ́ so níbi ìmá wá ìbí àbùkátà wọn wal istighathati bihi bẹ́ẹ̀dẹ̀ ni kí wọ́n ṣe ikhlasu níbi tọrọ ìrànlọ́wọ́ Allah ba'eda kí wọ́n má tọrọ ìrànlọ́wọ́ ẹni kankan níbi irú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àfi lọ́wọ́ Allah ba'eda wa annahum la yastaghithuna illa iyyah adẹ́n sọ fún adẹ́n pa wọn láṣẹ pé dájúdájú wọn lè tọrọ ìrànlọ́wọ́ ẹni kankan níbi irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí àfi ìrànlọ́wọ́ Allahu subhanahu wa ta'ala nìkan la yastaghithuna bi malakin muqarrab wọ́n gbọ́dọ̀ tọrọ ìrànlọ́wọ́ pẹ̀lú màláíkà tó yá sí pé Allah ba'eda mú súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ wala nabiyyin mursal wọ́n sì gbọ́dọ̀ wá ràn lọ́wọ́ ànábì kankan tó yá sí pé ó ti kú kama qala ta'ala yawma badr gẹ́gẹ́ bí Allah ba'eda ṣe sọ lọ́jọ́ ogun badr tó sọ pé idh tastaghithuna rabbakum fastajaba lakum tó sọ fún ànábì tí rán létí pé tọ̀ ìgbà tẹ́ fi ń tọrọ ìrànlọ́wọ́ ọba tó dá yín fastajaba lakum ó dẹ̀ ṣe kíni ó dẹ̀ dá yín lóhùn so fún di eléyìí níbi ogun so ìrànlọ́wọ́ Allah ba'eda òun ni kíni òun ni àwọn mùsùlùmí gbọ́dọ̀ tọrọ tógun bá ṣe kíni tó bá dójú rẹ̀ tí gbogbo ẹ bá díjú so waruwiya anna rasulullahi sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ gbẹ̀gbẹ̀ wápá annabi sallallahu alaihi wasallam kana yawma badrin so lọ́jọ́ ogun badr yaqulu ya hayyu ya qayyum la ilaha illa ant bi rahmatika astaghith
yóò máa sọ pé ya hayyu ya qayyum, so la ilaha illa ant, kò sí nǹkan náà tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi rẹ̀ Allah, bi rahmatika astaghith, so mo ń fi ìkẹ́ rẹ̀ mo ń fi wá ìrànlọ́wọ́ rẹ̀. So wa fi lafdhin, níbi gbólóhùn mi, aslih li shani kullah, bá mi tún àlámọ̀rí mi gbogbo ṣe, wala takilni ila nafsi tarfata ayn, má wá ṣe kíni, má wá fi mílẹ̀ fúnra mi, má pa mí tì fúnra mi, so ní ìdídí ojú kan, oye, so ní ìdídí ojú kan. Tó Ibn Taymiyyah wá sọ pé falamma aslaha an-nasu umurahum, ipe ńgbà tí àwọn èèyàn tí wọ́n wá tún ìṣesí wọn ṣe, tí wọ́n ṣe kíni, tí wọ́n fi ìmá tọrọ lọ́wọ́ òkú tí wọ́n fi kalẹ̀, tí wọ́n fi ìmá lọ sí di sàárè láti lọ máa tọrọ ràn lọ́wọ́ fún wàhálà tó bá dé bá wọn tí wọ́n fi kalẹ̀, tí wọ́n tún àlámọ̀rí wọn ṣe, tí wọ́n yí padà, wa sadaqu fil istighathati bi rabbihim, tí wọ́n dẹ̀ ṣe òdodo níbi ìwá ìrànlọ́wọ́ ọba tó dá wọn, nasarahum ala aduwwihim nasran aziza, Allah bẹ̀ẹ́dà ó ràn wọ́n lọ́wọ́ ní ìrànlọ́wọ́ tó tóbi, lam yataqaddam nadhiruhu, tírú rẹ̀ ò gbáwájú tẹ́lẹ̀, wa lam tuhzam at-tataru mithla hadhihi al-azima, tí àwọn ọmọ ogun Tatar tí wọ́n sì borí wọn nírú ìborí tó ṣẹlẹ̀ lásìkò gbà táwọn kíni, táwọn tí wọ́n bẹ ní Dimashq lásìkò gbà tí wọ́n ṣẹ́rí padà lọ́sọ́dọ̀ Allah bẹ̀ẹ́dà, oye, qabla dhalika aslan, so wọ́n borí wọn nírú ìborí yẹn náà tẹ́lẹ̀. Wá sọ pé lamma sahha min tahqiqi tawhidihi wa ta'ati rasulihi, nígbà tí tawhidu ìgbà lọ́kan Allah bẹ̀ẹ́dà, nígbà tí ìkọ̀nfẹ́mù ẹ̀ nígbà tó ti fẹsẹ̀ rinlẹ̀, bẹ́ẹ̀dẹ̀ ni ìtẹ̀lé àṣẹ òjíṣẹ́ rẹ̀ nígbà tó ti fẹsẹ̀ rinlẹ̀, lam yakun qabla dhalik, so ma lam yakun qabla dhalik, ní ètò já sí wípé tẹ́lẹ̀ nígbà tí àwọn ọmọ ogun Tatar kọ́kọ́ wọ̀lú Dimashq, kò sírú rẹ̀ láàrin àwọn ẹni tí wọ́n ń bẹ́ẹ̀ tí wọ́n lọ ń ṣe kíni, tí wọ́n lọ ń rá bàbà ti sàárè láti máa tọrọ ràn lọ́wọ́ wọn, so irú rẹ̀ ò sí láàrin wọn tẹ́lẹ̀. Fa inna Allaha yansuru rusula walladhina amanu fil hayati dunya, dájú Allah bẹ̀ẹ́dà yóò ran àwọn òjíṣẹ́ rẹ̀ lọ́wọ́ àtàwọn olùgbàgbọ́ òdodo láyé ń bí, wa yawma yaqumul ashhad, bẹ́ẹ̀dẹ̀ ni yóò ràn wọ́n lọ́wọ́ lọ́jọ́ kíni, lọ́jọ́ ìgbéǹde alkiyama náà, oye. So fún délé yìí, ohun tí mo fẹ́ lò nínú ọ̀rọ̀ Ibn Taymiyyah tí mo kàáyì fún Jakmalu ní pé àwa ò lè darapọ̀ mọ́ àwọn Sufi if at all tí ìjà bá tẹ̀ wá bẹ́lẹ̀ láàrin àwọn aláṣìṣe àtàwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá, so wallahi thumma billah, tí Sufi bá fi lè wà nù rẹ̀ ipé àwọn fẹ́ lọ jà, wallahi àwọ́ kàwọ́ gbéra táàmà wòrán ni, torí à lè borí. So wọ́n mọ̀ pé àwọn Abdul Qadir Jilani, wọ́n mọ̀ pé àwọn Ibrahim Inyas, wọ́n mọ̀ pé àwọn Ahmadu Rufai, wọ́n mọ̀ pé àwọn so wọ́n mọ̀ pé àwọn Al-Badawi, wọ́n mọ̀ pé àwọn Ibrahim Inyas, Ahmadu Tijani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So àwọ̀ wá lè lọ sírú ìjà bẹ́ẹ̀, àwọ̀ kan máa wòrán ti wá ní pé tọ̀ ibi tán bá lálàsí ara wọn dé wọ́n máa ṣe lọ, so nítorí àlè wíní, so wọ́n fi àwọn mùsùlùmí èfi ìbàjẹ́ wíní, oye, a lè wà ń bí tó yá sí pé wọ́n máa tọrọ lọ́wọ́ òkú, ipé òkú dákun jẹ́ káwọn borí o, nǹkan kẹbẹ́, wallahi ìyáláyà ni ó jẹ wọ́n, bàbá ńlá ìyà òun ni ó jẹ wọ́n. So fún délé yìí, láwa mùsùlùmí a lè darapọ̀ mọ́ àwọn onífẹ̀ẹ́nú láti ṣe kíni, láti kojú àwọn aláṣìṣe. Àwọn mùsùlùmí wọ́n sì borí àwọn aláṣìṣe insha Allahul azim, wọ́n borí wọn insha Allahul azim. Ó fẹ́ ó kọ̀, inú rẹ̀ dùn sí kò dùn sí, inú rẹ̀ bàjẹ́ sí kò bàjẹ́ sí, inú rẹ̀ rọ̀ sí kò rọ̀ sí, ó gbà ó agree, àwọn mùsùlùmí wọ́n borí àwọn aláṣìṣe. So tí wọ́n bá tẹ̀lé bó ṣe yẹ kí wọ́n tẹ̀lé, tí wọ́n bá ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe, tí wọ́n bá gba Allah bẹ̀ẹ́dà gbọ́ bó ṣe yẹ, tí wọ́n sì gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ bó ṣe yẹ, tí wọ́n sì tẹ̀lé àṣẹ wọn, oye, wallahi wọ́n borí àwọn aláṣìṣe, wọ́n borí èyíkéyìí ọ̀tá mùsùlùmí. So àmọ́ pẹ̀lú májẹ̀mú pé wọ́n gbọ́dọ̀ accommodate irú wọ mùnáfìkì kèfèrí sí àárín wọn, àtàwọn tí wọ́n bá jọrú rẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ sí láàrin àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ ṣe kíni, tí wọ́n fẹ́ kojú àwọn aláṣìṣe, bóyá níbi ọ̀rọ̀ ìmọ̀, bóyá àwọn aláṣìṣe wọ́n tún wá gbọ́wọ́ ìjà jáde, irú rẹ̀ ò gbọ́dọ̀ sí ńbẹ̀ torí ó kó bá àwọn mùsùlùmí, ó jẹ́ fìtínà fún wọn. So ó jẹ́ fìtínà fún wọn gẹ́gẹ́ bí àwọn kan náà ṣe jẹ́ sábàbí fìtínà fún àwọn sàábé ànábì lọ́jọ́ ogun, láwọn ogun kan tí wọ́n jà, so bẹ́ẹ̀ náà ló sì jẹ́ fìtínà fún wọn. Oye, so eléyìí ni conclusion part tí mo fẹ́ ṣe kíni, tí mo fẹ́ conclude. So
kí Allah bá ẹ̀dà kó má ṣàṣe kíni kó má ṣàṣe amọ̀nà Jakmal kó sì fi mọ̀nà. So àwa mùsùlùmí akájú àti kojú àwọn tẹ́sìn alhamdulillah adúpẹ́ fún Allah bá ẹ̀dà lórí yẹn. So inú wa dùn sí ipa Allah bá ẹ̀dà ó ṣe wá lẹ́ni tó lè ṣe kíni tó lè kojú àwọn tẹ́sìn. So ìdùnnú wa ní so afaramọ́ ohunkóhun tó bá wá ṣẹlẹ̀ sí wa lórí rẹ̀ ìdùnnú wa náà ni. So kí Allah bá ẹ̀dà kó bá wa falbarka sí. So ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ ìsọkúsọ ọ̀rọ̀ ni o, ẹ má dá lóhùn. So ìdọ́gbọ́n support àwọn ọmọ ìyá rẹ̀ aláṣìṣe ni o. So ẹ má jẹ́ kó kó yín lómi ọbẹ̀ jẹ́ o, òun gan náà fún ara rẹ̀. So irinṣẹ́ àwọn aláṣìṣe ń bẹ lọ́wọ́ rẹ̀. So kí Allah bá ẹ̀dà kó má ṣàṣe kíni kí ó má ṣàfi ọ̀nà mọ́, so kó sì ṣe àlékún ìmọ̀nà fún àwa náà. So ibi báyìí láparí eléyìí sí. وهذا وصلى الله وسلم على نبيه وعلى آله وصحبه أجمعين فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.